Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Abiodun. Mínísítà fún ìdàgbàsókè ọkọ̀ òfurufú Ọ̀gbẹ́ni Festus Keyamo ti yí ìlànà aṣáájú aṣòfin Hadi Sirika padà. Ó sì tún pàṣẹ fún àjọ tó ń rí sí àpapọ̀ pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà, Federal Airport Authority of Nigeria, láti kó orílẹ̀-iṣẹ́ wọn padà sí ìpínlẹ̀ Èkó. Ìrókẹ̀kẹ̀ ìbọn bolẹ̀ ní ìlú Àbújá lọ́jọ́bọ̀ láàrin àwọn ọlọ́pàá àti àwọn ajínigbé látàrí pé wọ́n fẹ́ gba olùgbé Àbújá kan Ṣẹ́gun Akínyẹmí kúrò lọ́wọ́ wọn, ẹni tí wọ́n jí gbé gẹ́lẹ́ bó ṣe ń wakọ̀ jáde kúrò nínú ilé rẹ̀. Olóyè Dan Ulasi, àgbà olóṣèlú, sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ẹni tó kójú òṣùwọ̀n láti yanjú àwọn ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ń dojúkọ, àmọ́ kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajá jẹ́ ni pé ààrẹ kò lè jókòó sójú kan láti ronú. Ẹ̀ka ìgbìmọ̀ aṣòfin ìjọba ìbílẹ̀ Owan West ní ìpínlẹ̀ Edo ti fi ẹ̀sùn kan aṣáájú rẹ̀ kan, arábìnrin Honorable Joy Ohanyọ̀, fún ṣíṣe àfihàn àwọn ìròyìn ìjọba àti wíwọ aṣọ tí kò tọ́ sára lọ sí ìpàdé. Yunifásítì Al-Qalam ní ìpínlẹ̀ Katsina ti fìdí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ obìnrin méjì ilé ẹ̀kọ́ náà kalẹ̀, wọ́n sì ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ Ajé. Igbákejì ọ̀gá àgbà Yunifásítì Bayero ní ìpínlẹ̀ Kano, Ọ̀jọ̀gbọ́n Sagir Abbas, jẹ́ kó di mímọ̀ pé kò tẹ́ ilé ẹ̀kọ́ náà lọ́rùn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ yunifásítì náà ṣe ń kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí òkè òkun. Fún díẹ̀ yìí, òun ti ń gbé ìgbésẹ̀ láti mú kí owó oṣù wọn lé sí i. Ilé ẹjọ́ gíga jùlọ ní láti ṣe ìdájọ́ ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2024 fún àwọn ìpínlẹ̀ tí awuyewuye ètò ìdìbò gómìnà wà. Ìgbìmọ̀ ìṣàkóso káàdì ìdánimọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà NIMC, National Identity Management Commission, lábẹ́ ìṣàkóso ìjọba àpapọ̀, ti dá àwọn alábàáṣepọ̀ dúró fúngbà díẹ̀. Ilé-iṣẹ́ ohun èlò àti ọkọ̀ ojú omi tí ó wà ní àríwá orílẹ̀-èdè Wales ti fìdí rẹmi. Ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn, àwọn iṣẹ́ tí kò tọ̀nà ni wọ́n ṣàwárí nínú ètò ìforúkọsílẹ̀ fún ti káàdì ìdánimọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà NIN. Olùdarí gbogbogbò ti ìgbìmọ̀ ìṣàkóso káàdì ìdánimọ̀ ti orílẹ̀-èdè yìí ló sọ bẹ́ẹ̀. Arákùnrin kan, Samuel Peter, ní ìròyìn fi yé wa wípé ó kú tí ọgbọ̀n ilé sì jóná látàrí rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin agbègbè Òtúkọ̀ Òjílẹ̀ àti Ọ̀chì Ìbàdàn ní ìjọba ìbílẹ̀ Akpan ti ìpínlẹ̀ Kogi. Àwọn ilé ẹ̀kọ́ ìlera 8 tí kò bá òfin mu ní ilé-iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Adamawa ti tì pa ní ìpínlẹ̀ náà. Ìgbìmọ̀ tó ga jùlọ fún ti Sharia ní orílẹ̀-èdè Nàìjíríà, the Supreme Council for Sharia SCSN, ti pè fún àtúnyẹ̀wò òfin orílẹ̀-èdè Nàìjíríà láti lè fún àwọn gómìnà ìpínlẹ̀ ní agbára láti ṣe ìṣàkóso ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ wọn. Lẹ́yìn aṣọ tó wà lọ́rùn wa, kò sí ẹnikẹ́ni tó rí píìnì tó kéré jùlọ mú jáde. Gbogbo àwọn ìwé ẹ̀rí wa ló jóná deérú. Àwọn tó nípìn nínú ìjàmbá iná tó ṣẹlẹ̀ ní agboolé Maigida ní agbègbè Ẹdun ní Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara, ní ọjọ́ Ajé ọjọ́ 15 oṣù kínní ọdún 2024. Arákùnrin kan, Shawani Yusuf, ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé òun ló ṣokùnfà ìbúgbàmù tó wáyé ní ìlú Ìbàdàn ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. Kò ní jù báyìí lọ fún ti ìròyìn ti ìṣẹ́jú àáyá ti tòní. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Abiodun. Ẹ máa yáṣẹ́.